network. Ògo ni fún Jésù. Hallelujah. Ẹ jẹ́ àpàdé ọkùnrin. Kò sí n tó dáa tó ìtọ́jú arúgbó àti ìtọ́jú àwọn opó. Kò sí n tó dáa tó bẹ́ẹ̀. Everybody ló ń là nǹkan kọjá o. Dáa tó ìtọ́jú arúgbó àti ìtọ́jú àwọn opó. Kò sí n tó dáa tó bẹ́ẹ̀. Everybody ló ń là nǹkan kọjá o. Ṣùgbọ́n ẹ má fi ti arúgbó àti opó ẹ má fi wé. Ẹni tó jẹ́ arúgbó ó ti rẹ eegun rẹ̀. Ẹni tó jẹ́ arúgbó ó ti rẹ iṣan rẹ̀. Arúgbó ò lè ṣe bí ọ̀dọ́ ṣe lè ṣe mọ́. Ẹ̀yin arúgbó ẹ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ opó ẹ dìde. Opó widows. Ẹ̀yin opó yẹn hallelujah. Ẹ̀làjú ẹ máa ń pè kíní kan ní opó ayé. Kì í ṣopó ayé là ń sọ o. Tí ọkọ ẹ ti kú, tí ọkọ ẹ bá ti kú jókòó, ọkọ rẹ ti kú, ó jẹ́ opó ẹ hallelujah. Ẹ jókòó. Now ẹrù èèyàn méjì ó ti di tẹnìkan. Hallelujah. Hallelujah. Now ó ti ẹ̀ jẹ́ èèyàn méjì gan. Ó jọ́kọ àtìyàwó gan lọ́wọ́ tá a wà yìí. Wọ́n mọ bó ṣe ń lọ. Ó jẹ́ ọkọ àtìyàwó gan lọ́wọ́ yìí. Wọ́n ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Ká máa sọ pé ó ti kú ẹnìkan. Bàbá ti kú tàbí ìyá ti kú. Ó wá ń kú àwọn nìkan àtọmọ. Torí ẹ̀ ló ṣe máa ń mú èmi lẹ́mìí jù láti ṣàánú fáwọn opó yìí. Ó lè má tó nǹkan kan. Ọ̀pọ̀lọpọ̀ wọn wà tá ti fún lówó rí pé ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ àbí òsì. Hallelujah. Wọ́n ti fún 100 fún 150 fún 80,000. Ẹ síbẹ̀síbẹ̀ náà ẹ wo mi ò bóyá Nàìjíríà ni bóyá nǹkan tó ń wá òkè tó ń lọ ọlẹ̀ ni. Èmi tó ti bẹ̀rẹ̀ ọjà kò tó sí nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́. Hallelujah. Kí ni kan wá Nàìjíríà ń sọ o? Àwọn ọmọ tó máa ń gbowó lọ́wọ́ ẹ̀yin arúgbó ẹ̀ fún wọn lépè ni o. Hallelujah. Ọmọ tó ń gbowó lọ́wọ́ arúgbó ẹ̀. Èyí tó sin ọmọ dé arúgbó ti tó o. Ó yẹ kó mọ́ sìn ọ ni o. Ẹ̀yin màmá wa ẹ ti sin ọmọ débi tí ẹ̀rù ò ní bà á. Ẹ ti sin ọmọ yín ọkùnrin, ẹ ti sin ọmọ yín obìnrin. Ẹ ti ra pampasì, ẹ ti pọ̀n fóṣù, ẹ ti pọ̀n fún ẹ pọ̀n fọ́dún mẹ́ta. Ẹ ti tọ́jú ẹ̀ láti primary school tó fi wọ secondary school àbí university. Kí wá ló tún dé ní èjì yìí ń lẹ̀ darúgbó tó tí ọmọ tún wá ń bu èlùbọ́ lọ́dọ̀ yín. Tọ́mọ́ tún máa pè pé máa mi kò mọ̀ sí nǹkan kan. A gbàdúrà fúnra àwọn ọmọ bẹ́ẹ̀. Tán bá sì ń yọ àwọn òbí wọn lẹ́nu, ègún mọ́rọ̀gòlò yóò ṣẹ̀ lórí wọn lórúkọ Jésù. So mi ò hallelujah. Mi ì bú àwọn ọmọ tó ń ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ mo tún ń bú wọn. Hallelujah. Torí ọ̀pọ̀lọpọ̀ yín náà fún lówó tẹ dá méjì tẹ fọmọ ń dì ẹ̀. Ó dà ìfẹ́ ọmọ náà ni, orú ọmọ náà ni, ṣùgbọ́n èpè lábíàmọ́ yẹn ń ṣẹ́ fọmọ ẹ̀ pé tí màá fi kú ìmọ̀ sìn ọ́ ni. Arúgbó tó ń ṣe bẹ́ẹ̀ ń bọ̀ ọ̀dà arúgbó tó tún fọ́n. Hallelujah rárá. Hallelujah. Kì í ṣe pé ọmọ yẹn á wálé yín bóyá lùbọ̀ pọ̀ bóyá ilé fún lélùbọ̀ díẹ̀ o. Ìyẹn kàn mò ń sọ o bóyá olélùbọ̀ ń lé ẹsẹ̀ tó kó dé wá fún ní nǹkan bẹ̀. Ìyẹn ọ̀tọ̀ wá ní pọ́nmọ yẹn wá rú bùkátà ayé ẹ̀ bí ìyá mi àní ò sí nǹkan kan aláàtì ìjẹun ọ̀la mọ́yìn mi bò ní sẹ́ ní nǹkan tá ilé sẹ́ndì sí mi. Ẹ̀yin abiyamọ ẹni sà ẹ sọ pé ọmọ mi ò ní tòṣì. Hallelujah. Hallelujah. Láàrin èyí tẹ́ ẹ̀ tí ì lọ tá a bá rí ọmọ tó ṣe bẹ́ẹ̀ go and stop it. Má gba nǹkan lọ́wọ́ ìyá ẹ mọ́. Lọ fún ní nǹkan. Ó ní òsì àbí ó ní òsì
nínú kò sí lọ fún ẹ sáà ń daṣọ ẹlẹ́gbẹ́ ẹ sáà ń máa ṣe sáà ń rẹ yẹrí òun kọjá òun ra bàtà òun rẹ ja aláràn gbé lọlé má dààmú ìyá yẹn mọ́ ẹ dáwọn ìyá yẹn orí chẹ́ńjì kan fi ẹjẹ́ kan fi ṣe nǹkan 100,000 50,000 ó tó yá mi ìbẹ̀rẹ̀ nǹkan kékeré bẹ́ẹ̀ gbọ́n bá fún wọn ń bí tọ́mọ yẹn tún wá tí ìyá tó kó lọlé tọ́mọ tún gbà ń bẹ̀ hallelujah dada hallelujah dada nìkan yìí náà mọ́ sànú o so ẹ lè farúgbó bíi tí yín náà ló pé ká èmi náà ní 200 gbà ìwà arúgbó ẹgbẹ́ mi ṣùgbọ́n ẹ̀yin náà ẹ má jà fi ìwà yẹn ṣépè fọmọ mọ́ pé dandan ẹ ṣàgbọ́dọ̀ fún dádì àríkà ẹ̀mí máa fún ó sì yàn kan lọ́wọ́ ẹ̀ má ṣe pé fọmọ yẹn mọ́ má ṣe èpè ní o ègún ní o pé tí arúgbó tó ń sọ ni pé tóun ó fi kú arúgbó yẹn ló sọ pé tóun ó fi kú òun ó máa sin ọmọ ni hallelujah èèyàn máa ń sin ọmọ ó ní state hallelujah èèyàn máa ń sin ọmọ ó ní stage tẹ́ ẹ̀ máa ń sin ọmọ ẹ̀dá ẹ̀yin Yorùbá lẹ sọ ìwé Yorùbá orí kẹwàá ẹsẹ̀ kìíní ìwé Yorùbá orí kẹwàá ẹsẹ̀ kìíní ẹni bókété bá ọmọ ta ni ó mú èèyàn darúgbó ọmọ yín sì mọ mú yín ọmọ tó ti hallelujah ta ló yẹ ká ẹ máa fọmú ẹ̀ sára báyìí ẹ sọ̀rọ̀ náà máa jẹun ọmọ ẹlẹ́dàá mi bóyá gbọ́ o máa jẹun ọmọ ẹlẹ́dàá mi bóyá gbọ́ o èmi máa jẹun ọmọ ẹlẹ́dàá mi bóyá gbọ́ o ẹ̀yin arúgbó ẹ̀yin okú ẹ̀ sàmì ẹ ó jẹun ọmọ. so torí ẹ̀ ni èmi ṣe gbìyànjú dó ẹnìkan ṣe bẹ́ẹ̀ délé nìyí ẹni ẹsẹ̀ close to 100,000 ní tiwọn wọn láwọn ṣe bẹ́ẹ̀ dé wọ́n ní wọn bá arúgbó kí n bá wọn fún wọn èmi dẹ̀ ti wá promise àwọn arúgbó yìí láti lásìkò pé afẹ́yà nǹkan fún wọn mo ṣe bẹ́ẹ̀ yóò pọ̀ jù báyìí lọ ni gbogbo tó wà ń bí sìn is 400,000 naira. hallelujah hallelujah so èmi fẹ́ share 300,000 ẹnìkan náà dẹ̀ send me so ẹ̀yin tí ẹ bá lórí ọ̀fẹ́ tá a lè jọ fóúnjẹ sáwọn ìyá ìlẹ́nu ẹ̀jẹ̀ àdìde máa ṣe ń ṣe lọ yìí ẹ̀yin tí ẹ bá lórí ọ̀fẹ́ tá a lè jọ fi oúnjẹ sí wọn lẹ́nu oúnjẹ ni wọ́n fi lọ jẹ àbí kí lábì ṣe. so ẹ ń bá wa lórí ọ̀fẹ́ pé ó da dáadé ẹ bá wọn arúgbó méjì kí wọ́n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ fine bẹ̀tì ń ta lágbára àbí tá a bá ní owó yìí 400,000 tí n bá ní kí n mú arúgbó mẹ́rin àbí kí n má arúgbó mẹ́jọ àbí kí n má arúgbó mẹ́jọ àbí kí n mú mẹ́rin kí wọ́n á fárúgbó mẹ́rin ní 100,000 àbí kí wọ́n bá hallelujah àbí kí n fún arúgbó mẹ́jọ ní 50,000 táwọn yẹn bá lọ kí làwọn yòókù mọ̀ ṣe. yóò dùn arúgbó pé ẹnìkan ní 100,000 lọ léyìí ẹnìkan ní kó wàsó lọ léyìí meanwhile ẹni yẹn ń kówó yẹn lọlé ìwọ́dẹ̀ wà ń bí òrè tí ì jẹun torí ẹ̀ láì fẹ́ pin mọ́mọ́ tó yẹ kí n ṣe ó yẹ kí n dá mẹ́jọ ni kí n kàn parí arúgbó mẹ́jọ pé ok ó dà ẹja ṣe bẹ̀. hallelujah ẹ gbọ́ 400,000 yìí arúgbó mẹ́jọ ká fún ní 50,000 arúgbó mẹ́jọ ṣé ká ṣe bẹ́ẹ̀ ṣé ká ṣe bẹ́ẹ̀ ká má ṣe bẹ́ẹ̀ bá a mọ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ akílẹ̀ sọ. wọ́n ní àwọn ọ̀dọ́ tó ń lọ gbogbo wájú inú wájú ọ̀dọ́ lọ lé mi ẹ jẹ́ màmá yìí sọ̀rọ̀ màmá kílẹ̀ sọ. mo ní tá a fẹ́ jára mọ́ ra wa lọ́wọ́ tó ipá nìkan gbogbo wa lájọ rí ẹnìkan ò rí kò ní í dùn mọ́ra wa nú. ok ta ló tún fẹ́ sọ̀rọ̀. màmá yìí ń kọ́. àwa náà ti sọ̀rọ̀ ẹjọ́ àbárí inú rí oní dùn. gbogbo wa ní ẹgbẹ́ gbogbo yín wá gbogbo yín wá dá.
Hallelujah. Ẹ̀jẹ̀ á máa rúgbó mẹ́jọ ká fún mi. Ó dà, wọ́n ní ká pín bí Ọlọ́run bá ṣe fún wa lórí ọ̀fẹ́. Ẹ bá wa fi ọ̀nà ìsílẹ̀. Ọ̀sà lè wà ń bẹ̀, ọ̀sà yín wà ń bẹ̀. Ẹ̀yin ẹ lídà àwọn ẹ̀kọ́ mẹ́. Mọ̀mọ́ tó wà lójú wíńdò ẹ̀kọ́ kò mẹ́. A fẹ́ pín owó ìlórúkọ tí bàbá. Sí ọmọ. Ọmọ yẹn kó ń bẹ̀. Wọ́n ní àwọn táwọn bí wọ́n lá ju 200 lọ. Bàbá ṣe ní 2,000 lèyàn 200. So tí o bá wá kárí, a nìkan fún change dé sí. Ìwọ̀nba tèmi náà nìyí la ní ká ṣe. Wọ́n ní kòtókòtó ní sọ ní ìdáhùn. So làṣẹ dé. Ó wù mí kí n pè jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin màmá yìí ẹ máa tún máa gbàdúrà. Arúgbó àti opó ní ìpínlẹ̀ network. Ẹ bá wa fèbó sọ pé wọ́n ń kí wọ́n ti fáwọn arúgbó. Ẹ bá wa ta ló kárí bá sọ òyìnbó lẹ́yìn kámẹ́rà. Ẹ sọ̀rọ̀ òkè ni o. Ta ló ń bá wa sọ ọ́? Bọ́ọ̀dà. Ó yá bọ́ báyìí wá bá wa explain in English. Ó sẹ́yìn kámẹ́rà yẹn. Okay, good afternoon, lovers all over the world. As we always do, we are giving money to the old ones and the widows. So we are supporting them so that they could use the money to buy food. So that they could use the money for feeding in their homes. Ìpàdé dalẹ̀ Friday. Mama ẹ máa lọ. Ta ló lẹ́rù? Lẹ́rù ní lọ, ẹ máa lọ. Ibi ni àgbà wa.
kó má máa Ìgbàgbọ́ sí ọgbà kọ́nà. ẹ̀rọ máa ṣàgámọ́lẹ̀ Ní ẹ̀jẹ̀ pẹ̀lú àwọn àga yẹn o. ẹ̀rọ máa ṣàgámọ́lẹ̀ ẹ̀rọ máa ṣàgámọ́lẹ̀ kí ni àwọn àyè change Ìyàtọ̀ ló wà àwọn òṣù.
So God bless you. Àmì Jésù. Èyí tí Ọlọ́run ń lò ojú òní tì mí. Àmì ajẹ́ ti ní. Ẹ ó rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ẹ ò ní mọ ìbànújẹ́ o. Àtìlẹ́yìn yín fèmí náà ó jẹ́ kí n lè máa ṣe tí mo ṣe. Láì sí ìrànlọ́wọ́ èèyàn lè dá ohunkóhun ṣe. Without an helping hand, one could not do anything. So mo fẹ́ appreciate ìrànlọ́wọ́ wa fún gbogbo ìgbà. Your support ó ń fún ministry ní ìyẹ́. Support wa ó ń fún ministry ní ìyẹ́. So I would like to appreciate us. Thank you so much for your kindness. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Mo gbàdúrà. You shall never know a better yesterday. Amen. You shall never know a better yesterday. Amen. Ibi ẹ ti mú ọ̀pọ̀ kábà rọ́pò síbẹ̀. Ilẹ̀kùn orí, ilẹ̀kùn àánú, ilẹ̀kùn ìrànlọ́wọ́, ilẹ̀kùn ojú rere. Olúwa yóò ṣe fún un. Àmín Jésù. Lórí ọwọ́ Olúwa. Àmín Jésù. Ọwọ́ Olúwa yóò wà lára yín. Àmì Olúwa yóò wà lára yín. Àmín Jésù. Ẹ ò ní jábọ́. Ẹ ò ní ṣubú. Ẹ ó ra ẹ ó dìde o. Ọfà yóò ní bá. Àmín Jésù. Ẹ ò ní rí dààmú. Àmín Jésù. Rere pẹ̀lú àánú bí màá tó fún mi. Bẹ́ẹ̀ ni yóò rẹ̀. Ẹ máa láti pàdé ipá. Àmín Jésù. Agbára di agbára. Jésù. So glory be to God. Fún tọ́lọ́ ṣe fún mi báyìí. A ṣì wọ̀ lórí ó sì kú díẹ̀ ń rèé. Ẹ̀yin tí a máa ń wo bí tẹ́lẹ̀ rí pé ilé àkọ́kù kan ilé kan tán ti fẹ́ wó ló wà níbi tẹ́lẹ̀. Mo ti gbé rí last year but kò sí ipá fún wa láti rà nígbà yẹn. A ṣáà ń ṣe díẹ̀ ìdáwó díẹ̀ ló ń ṣògo a ṣáà ń ṣe. Àná la fún wọn ní díẹ̀. Àná la fún wọn ní díẹ̀. 3-5 ni wọ́n fún wa. In fact a ríra torí pé ní yẹn súnmọ́ wa wọ́n súnmọ́ ministry wọ́n gba Ọlọ́run gbọ́ nínú ìpè ẹni ẹ̀sìn tó ní àti bọ́ sí títì báyìí àti bọ́ sí gbangba láwà báyìí nípa orí ọ̀fẹ́ Jésù Ọlọ́run ti fún wa o àti ìṣetán náà a ṣe díẹ̀ fún wọn lánàá ni à ń gba Ọlọ́run gbọ́ fún ìwọ̀nba díẹ̀ tó kù láti san fún wọn. We are trusting God for the balance yẹn náà ṣe wọ́n bí 2 million. Ọlọ́run lè rán ẹnìkan sí wa ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ẹ̀dẹ̀ ń wá and ọ̀rọ̀ Kristi wọ́n dẹ̀ ń gbọ́ Ọlọ́run dẹ̀ ń ṣiṣẹ́ láyé àwọn ọ̀rọ̀. So I would like to plead to each of our lovers ẹ bá wa dá sí tó ṣẹlẹ̀ ń bíbá so ẹ bá wa dá sí Ọlọ́run ti gbà fún already torí wọ́n ti ní ká wò wọ́n ti ní ká bẹ̀rẹ̀ ṣe tó wà àti ìkọ́ o bí a máa kọ́ kankan ní a máa kan ní ìkan báyìí a máa kọ́ sórí ẹ̀ ó máa lè lọ báyìí so thank you Holy Spirit kò ṣe Ọlọ́run má jẹ̀mú ọjọ́ tó ti pẹ́ grandmother ẹ wá mú grandma wa má jẹ̀mú ọjọ́ tó ti pẹ́ ni Ọlọ́run mú ṣe ìlérí ọjọ́ tó ti pẹ́ ìlérí ọjọ́ tó ti pẹ́ ìgbà tó ti pẹ́ ni Ọlọ́run mú ṣe grandma ló wà níbí báyìí tẹ́lẹ̀. kò ní ìdàgà wọ́n kọ̀ bẹ́ẹ̀ sọ wọ́n nìkan gbé wọn so ìlérí ọjọ́ tó pẹ́ ni Ọlọ́run mú ṣe. So ìlérí ọjọ́ tó ti pẹ́ tí Ọlọ́run mú ṣe yìí fún ìjọ Agbala Gabriel is a long time promise is a long time covenant Ọlọ́run ti sọ pé òun máa ṣe o òun máa ṣe o òun máa ṣe o Ọlọ́run dẹ̀ ṣe nírọ̀rùn rama ẹ pray fáwọn èèyàn lórí tí Ọlọ́run ṣe
pray fún mi. Àmín. Agbára ńlá gbé ní Amen. Ọlọ́run ògo ni fún ìkọ́. Hallelujah. Mo yàn ọ́ torí ó bẹ̀rẹ̀ ní rere. Ó sì bá mi gbá májẹ̀mú. Ó sì mú májẹ̀mú ṣẹ. Ó jẹ́ kú ṣáájú ògo. Mo gbé ọ̀gá Ọlọ́run gba ọpẹ́. Àmín. Ìjẹ́ gbogbo ojú tó ń wò mí àti ọkàn tó ń gbọ́, mo gbàdúrà fún yín, ẹ ó débi ògo. Amen. Ẹ ní kú ṣáájú ògo. Ẹ ra àánú gbà. Ilẹ̀kùn àná sì fún yín. Ẹ jèrè ọmọ. Ẹ jèrè aya. Ẹ jèrè ọkọ. Ẹ jèrè iṣẹ́ yín. Wàhálà ìdààmú kò ní borí yín. Ẹ ní kúkú òjijì. A kìjọba ọ̀hún ṣe. A rí àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ràn wá lọ́wọ́, ẹ̀mọ́ yóò ràn ẹ́ lọ́wọ́. Ẹ̀yin náà ó máa tẹ̀síwájú. Jésù Olúwa wa. Amen. So this is the fulfillment of long time covenant, long time promise. We return all glory to God for making this place available for Him alone. Ohun tó dáa ni kí ìran ó ṣẹ, kí àyànmọ́ ó ṣẹ, kí ìlérí kó ṣẹ, kí májẹ̀mú kó wá sí ìmúṣẹ. I can tell you this is the covenant of God, this is the promise of God coming to pass. Àwọn tó bá mọ Agbala Gabriel tipẹ́tipẹ́ ní 30 years ago, ẹ̀yin tẹ́ bá mọ grandma tẹ́ ti wá bí rí, ẹ̀yin lẹ́ ó mọ ohun tó ń ṣẹlẹ̀ níbí. Ẹ̀yin tẹ́ bá grandma mọ̀ ní ọdún bíi 40 years ago, 30 years ago, 20 years ago, ẹ̀yin tẹ́ mọ̀ wá, bẹ́yìn tẹ́ mọ ìlú, tẹ́ ti mọ̀ ní tipẹ́ lẹ́ ó mọ ohun tó ń ṣẹlẹ̀. Ọlọ́run ṣe o, Ọlọ́run ṣe, but once again we still need your support. Láti jẹ́ kó tẹ́tí church pátápátá. So please, number one, kindly share it to your loved ones. Àwọn èèyàn wa kan wà wọ́n mọ̀ pa wà live by. Wọ́n mọ̀ wà níbi iṣẹ́, share it. To be a partaker of the blessing, please share it and so that a lè jẹ́ alábàápín nínú ìbùkún Ọlọ́run yìí. So that àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ náà lè rí. Ẹlòmíì tó fẹ́ dá sí òun náà rí. So irú nǹkan báyìí ló yẹ ká jọ ṣe. Today the Church of God is marching on. So I plead you and I want to tell you, let's do this together. And I believe we will not do it in vain. Ní ṣe lásán. Yeah. Ìṣe kó bóyá wọ́n ra kíní nǹkan káàkiri no. Eléyìí promise Ọlọ́run ni. Eléyìí this in fact promise Ọlọ́run ṣe pọ̀ ní agbègbè fún ìjọ Agbala Gabriel, which I know God is going to make it happen very soon. Tá bá ń sọ nípa májẹ̀mú ó dìpù gan. Májẹ̀mú Ọlọ́run. Májẹ̀mú Ọlọ́run tí kì í yẹ̀ láéláé. Bá ti lóun ṣe nǹkan yẹn, a ṣe é. So that's God for you. So ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ jọ dìde. Àjọ máa sọ ìtàn bíi ni pé àwa lọ́lọ́run lò. Àjọ máa sọ ni. Ẹ̀yin tẹ́ fẹ́ wá sí Agbala Gabriel tí Olúwo jìnnà fún yín. This place is the best place. Like ó tún débi tó dára fún wa láti wá express ni. Máa bọ̀ láti challenge sọ̀kalẹ̀ lọ́lọ́ṣogbo wọlé síbí ni. Máa bọ̀ látọ̀jọ́ sọ̀kalẹ̀ lẹ́yìn ọlọ́ṣogbo wọlé síbí ni. A bá ti gbé signboard síbẹ̀ yẹn sìn, wọ́n á máa pe junction yẹn l'Agbala Gabriel. A bá ti gbé signboard síbẹ̀ yẹn sìn, wọ́n á máa pe junction yẹn ní junction Agbala Gabriel. Nípa orí ọ̀fẹ́ Jésù, yes. Ìbá ń bọ̀ láti Amúlòkó, drop lọ́lọ́ṣogbo rinṣẹ̀ wọ bí express inú lọ́ọ̀kan express rí orin. Kò tó ìṣẹ́jú kan kẹ̀. Ẹlẹ́fì ìṣẹ́jú kan ní àbọ̀ ìṣẹ́jú half a minute express ni ẹ rí nígbà tí mò ń bọ̀ tán gbé láti ti ẹ lọ wo fídíò tó wà lẹ́yìn ẹ rí nígbà tán gbé. This is the covenant. Gbọ́ eléyìí yàtọ̀ sí pé aṣọ kò nǹkan jọ. You know me, mi ò ń láìpẹ́ máa ní eléyìí no. But this that is happening is the covenant, is the promise of God for His church. Fún ìpè Agbala Gabriel tó lọ́n ti ọwọ́ girama tó gbé kalẹ̀. I am happy. Ibi a máa ṣe praise night in Friday. A ṣe praise night in Friday, praise night. Àṣàlẹ́yìn àti àṣàlẹ́ àdúrà agbára. Àṣàlẹ́yìn ní Friday. Ẹ̀yin táyì náà ń bọ̀. Wá gbogbo ọ̀nà rẹ dé Ọlọ́runṣògo. Ó tán. Wá gbogbo ọ̀nà rẹ dé Ọlọ́runṣògo Ìbàdàn. Bèrè pọ̀ Ọlọ́runṣògo. Bá ń bọ̀ látẹ̀kọ́ sọ instantly ló wọnú church. Tẹ́ bá ń bọ̀ látẹ̀kọ́ ní ìdíkẹ́ gbọ́kadà kankan. Bẹ́ẹ̀ ṣe ń bọ̀ látẹ̀kọ́ máa sọ fún driver pé Ọlọ́runṣògo ni o. Ọlọ́runṣògo ni o. After abẹ́ bridge Ọlọ́runṣògo
wọ́n pe junction yìí ní ilé pupa bẹ́ẹ̀ Ọlọ́run ṣògo ní gbogbo bíbẹ̀ Ọlọ́run ṣògo olóko mẹ́ta bó o drop lọ́lọ́run ṣògo náà déédéé ni wàá kàn ṣe díẹ̀ torí Ọlọ́run ṣògo nìyẹn bẹ̀ tí ilé pupa lélẹ̀ express ni express tó lọ sí Wo Road ó nìyẹn bí ó ṣe lọ Ìwó Road ló lọ wọ́n ló ń bọ̀ láti Sanyo wọ́n ló ń bọ̀ láti Soka wọ́n ló ń bọ̀ láti Bolúwájí wọ́n ní Fẹ́yẹlẹ̀ ló ti ń bọ̀ wọ́n ní Challenge wọ́n ní Ring Road ló ti ń bọ̀ wọ́n ní Mọ̀lété ló ti ń bọ̀ kò kùnà rárá wọ́n ní Yemẹtu Òjé nǹkan Ìwó Road Ìdí-Àpẹ́ Mọ́nàtán and its environment in tó bẹ́ ṣẹlẹ̀ ń bí Ọlọ́run nìkan ló mọ̀ kò yé mi náà ṣùgbọ́n this place is gonna be massive it's gonna be massive Ọlọ́run á ṣiṣẹ́ yóò kọjá òye ènìyàn ẹ̀dẹ̀ rí àná but once again we are expecting your support and we believe God will use you ẹ̀yin tí ẹ fẹ́ràn iṣẹ́ Ọlọ́run tẹ́ mọ̀ pé Ọlọ́run yóò san ẹ jájọ́ dìde kájọ ṣe àná ó jẹ́ ti yín o ẹ rí ìwọ náà don't forget to share mo yín sọ̀rọ̀ yẹn ya máa share máa share Olúwa sọ fún Joshua náà wo Joshua orí kìíní ẹsẹ̀ kẹta Joshua ibi bá ti fi ẹsẹ̀ rẹ tẹ̀ má gbàbẹ̀ fún ọ ní ilẹ̀ ní gbogbo bí ẹ̀yin náà bá fẹsẹ̀ tẹ̀ ní ọdún yìí bí mo ti fẹsẹ̀ tẹ̀ orí ilẹ̀ ọ̀run gbàbẹ̀ fún yín àmín ìṣeré yẹn ọ̀run gbà fún ọ àánú yẹn ọ̀run gbà fún ọ iṣẹ́ yẹn ọ̀run gbà fún ọ ògo ọ̀run gbà fún ọ ìlérí ọjọ́ pípẹ́ ó máa ṣe ọ ẹ̀yin tẹ́ ń rí ìjákulẹ̀ lọ́wọ́ ẹ rí ìjákulẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ ń rí ìjákulẹ̀ lọ́wọ́ ẹ gbóhùn Olúwa Ọlọ́run àwọn àpọ́stélì ẹ rí ìjákulẹ̀ mọ́ ẹ rí ọwọ́ Ọlọ́run ojú òní tí yín ayé yín dára ìran yín ṣẹ ẹ rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí ẹ rà ànúgbà ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run ẹ rògbòmù Jésù Olúwa wa ẹnìkan ní tí wọ́n fẹ́ pè yín bò wá láṣẹṣe nọ́mbà tí wọ́n máa pè 07054900751 ẹnìkan ní bò wá làkà nọ́mbà 01991315544 01991315544 GT Bank Gabriel Musa ẹ̀rọ wọ Ọlọ́run bó náà ń pè bí Bala Gabriel Ọlọ́run ṣògo ló wà Friday àwọn àṣẹ praise night mo pè wọ́n náà o ẹ̀yin náà wà o Ọlọ́run ṣògo níbi Friday praise night wà níbí afẹ́fẹ́ yọkọ́ ṣì débì náà káwọn ń tọ́ lọ́hún ṣe. The Lord bless you. I love you. The Lord keep you.